Number 2, olóyún tó rì mọ́lẹ̀ lóṣòdì. Olóyún tó rì mọ́lẹ̀ lóṣòdì. Èmi àkó drag èmi ni o. Èmi máa ń sọ wípé kò sọ ọlọ́pàá tó lè fi gbé èyí. Àtijọ́ ń wà lẹ́nu mátà ni mo ti ń bá yín pò bọ̀ tipẹ́tipẹ́. Tí bá sáfẹ́ ní ọlọ́pàá yín sẹ́, ìjọ́kíjọ́ tí bá sáfẹ́ ní ọlọ́pàá yín, ìjọ́kíjọ́ tí bá sáfẹ́ ní ọlọ́pàá yín, àbí ẹ̀ka àwọn bọ́ìsì kan bọ́ ẹ̀yẹ̀ṣẹ́ kan bọ́ìsì kan tà pẹ̀lẹ́ mi, ẹgbẹ́ àwọn yẹn sẹ́gbẹ̀. Ẹni pólísì ẹ̀ bá lọ bá tí bá sáfẹ́ yàn kan nu wọn, ó máa sùn wọ̀n fún mi. Ayé o, ẹ̀gbọ́n nǹkan tárákùnrin ń sọ nípa MC Olúọmọ. Ẹ wo, ó tún sọ jù báyìí lọ o. Kó má jẹ́ pé ẹnu tèmi lẹ ti máa gbọ́ gbogbo ẹ̀, jẹ́ kí n fi fídíò náà lẹ̀ kí gbogbo wa kájọ wò ó. Ẹ má gbàgbé láti fi kọ́mẹ̀ntì sí. Ẹ jọ̀ọ́ ẹ tún bá mi wò sàlẹ̀ níbi tán kọ subscribe sí. Ẹ̀yin tẹ́ tí subscribe, ẹ kílìkì lé subscribe button yẹn. Ọwọ́ yín tẹ́ fi ń bá wa tẹ subscribe ní orúkọ Jésù. Ẹ ò ní fi gbé ọmọ sin, ẹ ò ní fi gba lẹ́tà ìbànújẹ́ o. Save, brother. Save. Now, video yìí jẹ́ kí n play ẹ̀ báyìí ẹ máa gbọ́. Hold on. Ní sùúrù. Jẹ́ kí n jẹ́ báwọn èèyàn fi sí speaker kan gbọ́. Jẹ́ báwọn èèyàn fi sí speaker kan gbọ́. Jẹ́ kí n hàn ní speaker yìí. Jẹ́ kí n hàn ní speaker kékeré yìí. The Bluetooth device is ready to pair. Yeah, so to connect. The Bluetooth device is connected successfully. Connected successfully. Ẹ jẹ́ káwọn èèyàn gbọ́. Ẹ gbọ́ láti bẹ̀rẹ̀. Ẹ̀wọ̀ ẹni tó sọ̀rọ̀. Ṣé kò kọ́ ló ń bá ẹ̀yà? Nǹkan tó lọ sọ fọ́lọ́run ní Káàbà tí ò yẹ kó ṣe bẹ́ẹ̀. Nǹkan ẹ̀ tí ò má déhùn ẹ̀jẹ̀ tó ṣe fọ́lọ́run. Ẹ̀jẹ̀ tí ò múṣẹ lọ́dọ̀ Ọlọ́run tó múṣẹ fọ́lọ́run lórí ọ̀rọ̀ àwọn ọmọ òṣèlú yẹn. Ẹ̀jẹ̀ ẹ̀ lọ́lọ́run ṣe padà kọjú ìjà sí ẹ. MC mo fọ àwọn tó ní mi mo fi búra fún ẹ. Tó bá ti gbọ́ fídíò yìí máa lọ rántí pé mo rán ẹ létí padà bọ́ tí mo sọ yìí. That's number 1. Number 2, olóyún tó rì mọ́lẹ̀ lóṣòdì. Olóyún tó rì mọ́lẹ̀ lóṣòdì. Èmi àkó drag èmi ni o. Èmi máa ń sọ wípé kò sọ ọlọ́pàá tó lè fi gbé èyí. Àtijọ́ ń wà lẹ́nu mátà ni mo ti ń bá yín pò bọ̀ tipẹ́tipẹ́. Tí bá sáfẹ́ ní ọlọ́pàá yín sẹ́, ìjọ́kíjọ́ tí bá sáfẹ́ ní ọlọ́pàá yín, ìjọ́kíjọ́ tí bá sáfẹ́ ní ọlọ́pàá yín, àbí ẹ̀ka àwọn bọ́ìsì kan bọ́ ẹ̀yẹ̀ṣẹ́ kan bọ́ìsì kan tà pẹ̀lẹ́ mi, ẹgbẹ́ àwọn yẹn sẹ́gbẹ̀. Ẹni pólísì ẹ̀ bá lọ bá tí bá sáfẹ́ yàn kan nu wọn, ó máa sùn wọ̀n fún mi. Okay, hold on. Hold on. Ẹni tó ń sọ̀rọ̀ yìí, fídíò méjì mo fẹ́ play fún yín o. Ẹ̀yin ọlọ́pàá, over to you now. Ọlọ́pàá máa ṣiṣẹ́. Ṣé rí fídíò tí mo play lálẹ́ yìí? Ẹni ọlọ́pàá tó bá jẹ́ ọlọ́pàá, ẹ máa ṣiṣẹ́. This guy, ó ní kẹbàlì mọ̀ bully. Ó ní MC rí. Fídíò ẹ̀ ṣì pọ̀ o. Ó ní MC rí olóyún 4 mọ́lẹ̀ ní Òṣòdì. Òun dẹ̀ mọ̀ bí tó rí olóyún yẹn sí àti ọmọ. Olóyún àti ọmọ ẹ̀ wọ́n rí mọ́lẹ̀ ní Òṣòdì. Òun dẹ̀ ní confirm ẹ̀ lọ́wọ́. Ẹ tún gbọ́ padà. Again, sọ fún wọn kó gbọ́. Ní Káàbà tí ò yẹ kó ṣe bẹ́ẹ̀. Nǹkan ẹ̀ tí ò má déhùn ẹ̀jẹ̀ tó ṣe fọ́lọ́run. Ẹ̀jẹ̀ tí ò múṣẹ lọ́dọ̀ Ọlọ́run tó múṣẹ fọ́lọ́run lórí ọ̀rọ̀ àwọn ọmọ òṣèlú yẹn. Ẹ̀jẹ̀ ẹ̀ lọ́lọ́run ṣe padà kọjú ìjà sí ẹ. MC mo fọ àwọn tó ní mi mo fi búra fún ẹ. Tó bá ti gbọ́ fídíò yìí máa lọ rántí pé mo rán ẹ létí padà bọ́ tí mo sọ yìí. That's number 1. Number 2, olóyún tó rì mọ́lẹ̀ lóṣòdì. Olóyún tó rì mọ́lẹ̀ lóṣòdì. Èmi àkó drag èmi ni o. Èmi máa ń sọ wípé kò sọ ọlọ́pàá tó lè fi gbé èyí. Àtijọ́ ń wà lẹ́nu mátà ni mo ti ń bá yín pò bọ̀ tipẹ́tipẹ́. Tí bá sáfẹ́ ní ọlọ́pàá yín sẹ́, ìjọ́kíjọ́ tí bá sáfẹ́ ní ọlọ́pàá yín, ìjọ́kíjọ́ tí bá sáfẹ́ ní ọlọ́pàá yín, àbí ẹ̀ka àwọn bọ́ìsì kan bọ́ ẹ̀yẹ̀ṣẹ́ kan bọ́ìsì kan tà pẹ̀lẹ́ mi, ẹgbẹ́ àwọn yẹn sẹ́gbẹ̀. Ẹni pólísì ẹ̀ bá lọ bá tí bá sáfẹ́ yàn kan nu wọn, ó máa sùn wọ̀n fún mi. Má kó gbogbo proof yín wá. Ṣé ẹ máa sọ̀rọ̀ sí sáìdì wa, àárọ̀ ni máa gbá àṣírí ti yín wá ni. Olóyún tó rì mọ́lẹ̀ lóṣòdì lọ́rántí. Mi ti sọ wípé jọ́tẹ̀ bá ti ṣe kọjá ìyára yín, màá tú gbogbo nǹkan tẹ́gbò, màá tú síta, mi jẹ́ máa tú síta, you know what I'm saying, mi mọ̀ nǹkan tẹ́mi sọ. Olóyún tó rì mọ́lẹ̀ lóṣòdì, ẹ̀jẹ̀ olóyún yàtọ̀ ọmọ ẹ̀ náà, ó ń dà ẹ́ láàmú. Okay. Ṣẹgbọ́ clean and clear. Olóyún tí wọ́n rì mọ́lẹ̀ ní Òṣòdì àti ọmọ ẹ̀. Bọ̀bọ́ yìí ó máa produce, ó máa sọ fún wa, ẹ̀yin ọlọ́pàá ẹ ti gbọ́ o. Olóyún tí wọ́n rì mọ́lẹ̀, ó lóun mọbi tó wà. Òun mọbi tó rí olóyún yẹn mọ́. Òun olóyún yẹn àti ọmọ ẹ̀, wọ́n rí olóyún àti ọmọ mọ́ Òṣòdì. Portion ibi tí olóyún yẹn wà, ó lóun ní proof lọ́wọ́. So portion ibi tí olóyún yẹn wà àti ọmọ ẹ̀, ó máa mú jáde fún wa nínú Òṣòdì yẹn o. Nínú Òṣòdì yẹn,
ẹ̀yin ayé ẹ ti gbọ́ o gbogbo yẹn ẹ mọ bọ̀bọ̀ yìí dáadáa now ẹ wá gbọ́ second video lélẹ̀ mi mo ìyẹn ti di ti bí wa second video yá padà wá the same person abo yẹ kí n gbé ń bọ̀ ó yá dúpẹ́ ó yá sọ̀rọ̀ sókè sọ̀rọ̀ ṣé kò play ni. Thank you. Hold on. Mabo. Ṣẹ́gbọ́n nǹkan tó sọ àbí kí màá tún play. Lẹ́yìn tí bọ̀bọ́ ìbúlé Olúọmọ pé Olúọmọ ó rí aboyún àti ọmọ mọ́lẹ̀ nínú Òṣòdì. Lẹ́yìn yẹn gbogbo fídíò tí bọ̀bọ́ yìí ṣe yìí. Lẹ́yìn eléyìí ni Sego ṣẹ̀ṣẹ̀ wá fún ní Mẹ́kà 2026. Ṣẹ́gbọ́n ó ń dúpẹ́ pé òun dúpẹ́ lọ́wọ́ Sego ó fún òun ní Mẹ́kà. Ó mọ̀ ṣe sọ fún gbogbo yín pé anybody ẹgbẹ́ mo ti ń sọ̀rọ̀ tipẹ́ bẹ̀mí gbé fídíò yìí wá but it's time láti gbé fídíò yìí wá because mi fẹ́ fún popularity tó bá tó time tí wọ́n bá fẹ́ lo ọ̀rọ̀ lèèyàn máa ń lò upon mo ti ń dúró de pé bóyá Sego máa deny fídíò yìí pé wọ́n ní Olúọmọ rí aláboyún mọ́lẹ̀ ní Òṣòdì after this ni Sego ṣẹ̀ṣẹ̀ wá fún bọ̀bọ́ yìí ní Mẹ́kà 2026 kò tí ì lọ ẹ̀ṣẹ̀ rẹ lọ ní hajj 2026 tó máa lọ ní bóyá May tó máa lọ ní May yìí bóyá 2 months time nsìn Sego ṣẹ̀ṣẹ̀ wá fún bọ̀bọ́ yìí ní hajj àwọn tí ò bú Olúọmọ àwọn tí ò ṣépè fún Olúọmọ àwọn yẹn ò lóyà anybody tó bá ti ń ṣépè fún Olúọmọ ló lóyà àwọn ni wọ́n máa ń fún lóúnjẹ àwọn ni wọ́n máa ń gbé sókè látìgbà tó ti ń bú Olúọmọ tó ń ṣépè fún Olúọmọ yẹn ìgbà yẹn ni Sego wá ń fún ní position ìgbà yẹn Sego ẹ̀ṣẹ̀ wá mọ̀ pé wọ́n fẹ́ rán ní Mẹ́kà nítorí pé ó ń ṣépè fún ẹ̀tútùn gbọ́ mi ìmọ̀ bóyá àwọn èèyàn jẹ́mi jẹ́ntú òun dà jẹ́ ń gbé sí speaker bíbá káwọn èèyàn tuntun gbọ́ before kí n tó lọ ó yá tún sọ̀rọ̀ yìí sọ̀rọ̀. Point tí mo fẹ́ mú jáde ńbẹ̀ ni mo ti mú ìgbà tí bọ̀bọ́ yìí ń búlì Olúọmọ ó ń búlì èmi náà another evidence sì pọ̀ ó yapa one after the other lẹ́yìn tí bọ̀bọ́ yìí wá ń gbé Olúọmọ ṣépè tó búlì Olúọmọ ó pe Olúọmọ lólè ó ṣépè fún oṣù oríṣiríṣi fún mo dákẹ́ mo wò pé kí ló ń ṣe léyìí oníranù lélẹ̀ alákìsà mo kàn ń wò later mo rò pé bóyá Sego ó máa caution wọn pé ẹ má búlì Olúọmọ mọ́ ẹ má ṣépè fún ẹ má sọ nǹkan tí ẹ rí pẹ̀lú gbogbo nǹkan tí bọ̀bọ́ yìí sọ lẹ́yìn yẹn ni Sego ṣẹ̀ṣẹ̀ wá rán ní Mẹ́kà ṣe ti rí pé ó fi hàn definitely fún gbogbo ayé pé Sego ló wà in support gbogbo àwọn tó ń béèbú àtàwọn tó ń ṣépè now àwọn tí wọn ò ṣépè àwọn tí wọn ò béèbú àwọn ìyẹn kò fún wọn ní àjì o so ẹ jẹ́ ká kú bẹ́ẹ̀ now ẹ jẹ́ ká wá padà síbi fídíò yẹn mo ti fún yín ní evidences ẹyọ kan now kí ni Sego fẹ́ gangan kí ni Sego fẹ́ ẹ̀yin ayé kí lẹ rò pé Sego fẹ́ ṣé Olúọmọ la máa ní kò ní sùúrù tó ní èmi mọ question mo kàn fẹ́ béèrè lọ́wọ́ ẹ̀yin ayé mo dẹ̀ fẹ́ kẹ́yin èèyàn pè wọlé kí ni Sego fẹ́ gangan ẹ̀ṣẹ̀ wo ni Olúọmọ ṣẹ̀ tí ò lè dáríjì ẹ̀ṣẹ̀ wo l'Olúọmọ ṣẹ̀ tí ò lè tán láàrin wọn ẹ̀ṣẹ̀ wo l'Olúọmọ ṣẹ̀ tó fi di gbogbo pé by force by fire downfall Olúọmọ ló ń wá ẹ bá jẹ́ kí n fún yín ní instances kékeré
one alákọ̀ọ́kọ́ ni pé ìwà tó lú ọmọ tó bá sọ pé bóyá ṣe mọ̀ kọ́tọ̀ ní kéèyàn jẹ́ ọ̀rẹ́ méjì kéèyàn jọ jẹ kéèyàn jẹ mu nígbà Alhaji Saula kì í ṣe pé bóyá olú ọmọ ń dragi pẹ̀lú Alhaji Saula kò drag pẹ̀lú Alhaji Saula now Alhaji Saula lọ ká sọ pé fìdí ẹ wá lẹ́yìn ẹni ọlọ́run wa dé tọ́lọ́run wà dé tọ́lọ́run wà jẹ́ state chairman ọlọ́run wà àti Sego yìí ni wọ́n jọ ti ń wà ní team ọlọ́run wà àti Sego Olúọmọ àti Sego lójó wà in team láti bá ọlọ́run wà jà Olúọmọ àti Sego wà in team láti bá ọlọ́run wà jà òkè ó ti lọ nìyẹn now ìgbà tágbẹ̀dẹ dé Sego àti Olúọmọ náà lójó wà in team láti bá àgbẹ̀dẹ jà now tó bá jẹ́ pé Olúọmọ tó bá jẹ́ pé Sego àti ọlọ́run wà wọ́n jọ wà in good time ni a sọ pé bóyá ó rán Lagos Island pé bóyá torí bójú ọmọ Lagos Island pé bóyá láyé ọlọ́run wà Olúọmọ ti ṣẹ́ ó wá rán padà kò sí yẹn ẹjọ́ fight battle yẹn ni láyé àgbẹ̀dẹ ẹjọ́ fight battle yẹn ni kò ṣe pé bóyá òun gbẹ̀san àgbẹ̀dẹ gbogbo ìjà tó Olúọmọ jọ ń jà nínú tíìmù yẹn nínú National Union ẹjọ́ ń jà ni now ẹ wá Olúọmọ wá dé sínú Olúọmọ wá emerge as Lagos State Chairman Sego ní láti dá wa lóhùn one ṣé ìyà jẹ ni ní tẹ́nà Olúọmọ ebi pa ni owó òdọ́wọ́ ẹ ni àbólúọmọ dóyàwó tiẹ̀ náà ẹ jẹ́ àmọ́ tí ó wà láàrin ọ̀rọ̀ yìí tí gbogbo èèyàn fi ń bá yín sọ tó fi sọ pé o ò ní gbà á ń láti gbọ́ Sego ń láti sọ fún wa ó ń láti sọ fún ayé kí ni ẹ̀ṣẹ̀ Olúọmọ gangan èmi ti sọ ní ara mi pé ká ní pé ẹlòmíì ló bínú ló ń jà báyìí ló ń jà ó ní àwọn èèyàn mi ọgbà àwọn ò jẹun àwọn ò ṣe kíní kan àwọn ò ṣe kíní kan àwọn ò ṣe gbà mo lè máa wò pé Ọlọ́run mo lè máa bẹ̀bẹ̀ nípa ẹ má bínú kankan kò lè tẹ́ gbogbo èèyàn lọ́rùn ẹ má bínú lọ́tún lósì but gbogbo wa la mọ̀ pé ṣé Sego máa sọ ó máa lè open ṣe mọ̀ pé ṣé Sego máa lè jáde pé òun bínú o nǹkan tó yẹ kó òun máa bínú ni pé ìyà ń jẹ òun o ìyà jẹ òun láyé rẹ̀ jíìmù Olúọmọ òun ò gbé nǹkan kan rere ṣe ṣé mọ̀ pé nígbà tí Olúọmọ àti àgbẹ̀dẹ tọ́jọ́ wà Olúọmọ ń bínú pẹ̀lú àgbẹ̀dẹ ìjà wà láàrin wọn kò lọ sí state rẹ̀ for 6 years so tí Olúọmọ bá débẹ̀ tábà sọ pé bóyá wọ́n bá àgbẹ̀dẹ jà àbò ń rọrùn a lè sọ pé bóyá àwọn yẹn ń bára wọn jà upon that náà kò rọrùn lára àgbẹ̀dẹ níjọ́ tí Olúọmọ ti emerge as state chairman ọjọ́ yẹn láti jáwọ́ lọ́wọ́ àgbẹ̀dẹ kò sẹ́ tó sọ̀rọ̀ àgbẹ̀dẹ mọ́ now Sego ti débi tó fẹ́ dé ó ti jẹ́ state chairman ẹ̀yin náà lè máa ń sọ pé Èkó lówó wà Èkó ju Àbújá lọ owó tó wà lẹ́kọ̀ọ́ ọ̀dà ẹ̀yin lẹ́wà ń bi tówó wà kí lẹ tún bínú ẹni tí ò sí ibi tówó wà fún Olúọmọ ti jáde gbogbo ọ̀rọ̀ tí mo ti sọ pátá gbogbo ẹ̀ náà lẹ tún bọ́ lẹ́nu Olúọmọ padà Olúọmọ jáde láti lọ hard sínú CV ìgbésí ayé ẹ̀ owó kọ́ ló wá lọ sàbújá ó wá ọjọ́ ọ̀la àti personality tó tọrọ bàbá fóun lẹ́mìí gígùn Olúọmọ ó bẹ̀rẹ̀ National Union láti grassroots gbésí ayé ẹ̀ láti conductor títí di ẹni tó ń tẹ́wọ́ ó wá wò pé opportunity wà ó ti wà ní state chairman ẹ̀yin kọ́ lẹ lè kú ò lẹ́kọ̀ọ́ kò sí anybody tó lè lẹ́kọ̀ọ́ anybody kọ́ ló lè but ó torí pé wò kó pé this is the opportunity because ó tún di another 40 years tí kíní yẹn bá ti kúrò ní south west kó tún tó kàn wá padà ó kàn wá wò pé ìgbà tí wàhálà dẹ̀ ń ṣẹlẹ̀ lọ́tún lọ́sì tíjà ń lọ lọ́tún lọ́sì Bárúwá tó jẹ́ president yẹn kò lè hand over ẹ̀ ó ti lùsì gbogbo south west ó ti lùsì gbogbo south west tó lè dìbò fún kò sí mọ́ now òun ni Olúọmọ fi lọ emerge now Olúọmọ wá há di presidency yẹn sínú kàríà ẹ̀ Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu the president of Nigeria owó kọ́ ló wá lọ sí ibi tó lọ yẹn gbogbo owó táṣáájú máa ná lé ayé ẹ̀ tó máa fi ná tó máa fi kú ó ti ní already ṣùgbọ́n ó fẹ́ make record àti history fún ara ẹ̀ àti ìran ẹ̀ Aṣíwájú ṣe lọ jẹ president yẹn the same thing Olúọmọ náà fẹ́ hard sínú kàríà ẹ̀ pé gbogbo ibi téèyàn ń dé nínú iṣẹ́ National Union lòún dé tó bá stop lórí state chairman ó máa wà nínú kàríà ẹ̀ pé gbogbo nǹkan tó ń ṣe nínú National Union òun bẹ̀rẹ̀ from grassroots ibi ẹyọ kan tó ń wo òde
láyé òun ni pé òun ò dé national president. So ìyẹn máa CV yẹn ò ní kún, but nísìn ó ti dé láti grassroots, ó ti dé end pátápátá níbi téèyàn dé nínú union, ó ti débẹ̀, ó dẹ̀ ti make orúkọ yẹn sínú history ẹ̀ tí ò lè kúrò ńbẹ̀ mọ́. Orúkọ ló lọ make, ṣé wàá rí orúkọ tó lọ make yẹn, orúkọ àti ipò yẹn ó ju owó tẹ́yìn rò pé ó yẹ kó ranjú mọ́ ní Lagos State lọ. Tó bá ń sọ ń pa national union nínú board of trustee àti àwọn BOT wọn, Olúọmọ máa wà nínú àwọn tó ń decide. Tó bá fẹ́ change constitution national union lọ́la, ó máa wà nínú àwọn tó máa change ẹ̀. Ṣùgbọ́n tí ò bá dé national president yẹn, tí ò débẹ̀ rí, kò lè sọ orúkọ ẹ̀ ń bẹ̀. Orúkọ ẹ̀ ti wà nínú board. Orúkọ yẹn gangan ni Olúọmọ lọ make. Orúkọ yẹn ló lọ make, ó dẹ̀ ti make ẹ̀ ń sìn, ó dẹ̀ ti wà ń bẹ̀, ó dẹ̀ ti wà nínú CV, kò lè parẹ́ mọ́. Ó dẹ̀ ti wà nínú àwọn union parastatal, kò lè parẹ́ mọ́. None of gbogbo yín bẹ́ ṣe wà yẹn tó lè débẹ̀ mọ́, because tó bá ti kúrò ní South West, ó ti dé another 40 years. Ṣé ẹ máa fi ọmọ ọdún 90 ṣé ta ló fọwọ́ sọ̀yà sí níbi tí ẹ dé èjì ń délé ni? Ta ló fọwọ́ sọ̀yà sí pé ó máa lo another 40 years láyé nínú union tó òun fẹ́ máa wà nínú union, ó máa tún lo another 40 years. So mò ń clear ọ̀rọ̀ yìí síwájú gbogbo ayé kẹ́ ẹ lè máa mọ̀ pé bí nǹkan yìí ṣe ń lọ lélẹ́yìí. So now ẹ̀yin tẹ́ máa pè wọlé, mo fẹ́ kẹ́ understand gangan pé kí ni Sego fẹ́ gangan. Olúọmọ ti wà president, ìwọ ti wà ní state chairman ló wà, ó dẹ̀ ń rówó, kí ló tún kù? Kí ló rò pé ó yẹ kó tún máa dìjà láàrin yín? Ó yẹ kí friendship wà pé wẹ́ ìwọ ti jẹ president, èmi dẹ̀ ti jẹ chairman, so kò yẹ kí ìjà tún wà mọ́, ẹ yá ìjà ti parí. Ọba ti parí ẹ̀ fún yín, àwọn ìjòyè ti parí ẹ̀ fún yín, àwọn government official ti parí ẹ̀ fún yín. Still yet ó tún ṣì ń gba abẹ́lẹ̀ láti máa pinch ẹ̀, láti rubbish ẹ̀, láti downfall ẹ̀, láti jẹ́ kó jábọ́ pátápátá. Now ẹ wo gbogbo 36 states ló lọ sí Abuja lánàá, mo watch gbogbo àwọn tó wà ń bẹ̀, but kò lè lọ. Ara tì tára ò bá dẹ̀ wá tì, ó wá rán èèyàn lọ. Ó rán èèyàn lọ bẹ́ẹ̀ ni ẹni tó wá rán lọ, wọ́n wá sọ pé only state chairman nìkan ni gbogbo àwọn tó wà ń bẹ̀, kò sí any executive kankan tẹ́, kò sí anybody tó ń executive ẹ̀ wá. Gbogbo olóyè wọn ló wà bẹ̀. Abuja ò bò náà, ẹni tó bá wá bẹ̀ tó bá ní àwọn rán òun wá, ta ló rán wá? Mo bèèrè ọ̀ràn tó wà ń bẹ̀ pé ta ló rán wá, ta ni wọ́n ní kó wá? Wọ́n ní Alhaji Shitu. Ní Alhaji Shitu kí ló ṣe Sego tí ò lè lọ fún ara ẹ̀? Kò lè lọ torí pé kò wish, torí pé wọn ò believe pé, torí pé níjọ́ tí Bàrúwá tó lọ já ibẹ̀ yẹn, gbogbo wọn ló ṣe congratulate Bàrúwá pé congratulation, including òun náà fún ara ẹ̀. Gbogbo wọn ló ṣe congratulate Bàrúwá. Now Sego ó lè sọ fún wa, ó máa ń sáré bọ́ sórí podium láti sọ̀rọ̀. Can you please address the public or the masses? Kó sọ fún wa pé ohun tó Olúọmọ ṣe fún wa, tó ṣe fún ẹ rèé o, personally, tó ń bí ẹnu, bóyá a máa lè bẹ́ẹ̀. Nígbà tó o bá sọ nǹkan tó ń bí ẹnu tó báyìí, bára ibẹ̀ bẹ́ẹ̀. So a fẹ́ mọ ohun tó ń bí ẹnu personally. Now èmi wá ṣí mo ṣí line ilẹ̀ nsìn, anybody tó bá pè +33 753 52 0345 +33 ẹ jọ̀ọ́ ẹnìkan bá mi pin number yẹn lẹ̀, +33 753 52 0345 +33 753 52 0345. Calling number jẹ́ ká gbọ́ opinion inú ẹ̀yin èèyàn pé wẹ́ báwo lẹ ń ṣe rosí. Torí mo rò pé ti rí fídíò tí mo play, ẹ̀dẹ̀ ti rí nǹkan tí mo play, kí ni èròǹgbà ti yín gangan sí yẹn. Ká tó wá bọ́ sí another next topic. Ká tó bá sí another next topic. Jẹ́ kí n gbọ́ mo ti máa lọ jẹ́ kí n wọ́n nu TikTok mi. On TikTok mi. Tik. Àbí nọ́mbà ṣé mo fi nọ́mbà sí do not disturb ni àbí kò wọlé ni àbí báwo? Àbáwọn èèyàn ti ń pè mí ní mi ò rí ni. Okay. Mi ò. Ǹjẹ́ wàá fẹ́ pè wọlé o?
àwọn ẹ̀rẹ́ ti send mi message gan lóríṣiríṣi àbáwọn èèyàn ní dátà àbáwọn tó máa pè sí bẹ́ẹ̀ ni +33 753 52 0345 +33 753 52 0345. Now ẹ jẹ́ ká wá lọ báyìí náà again ẹnìkan ti pè wọlé láti bí o ok hello hello Hello. hello hello à ń gbọ́ yín Láti Lagos Island láti ń sọ̀rọ̀. láti Lagos Island ok à ń gbọ́ yín. Kí ló dé tí MC ò lè fìkan náà àwọn pípò ìjófin náà ṣágbá ẹ̀ ò débẹ̀? ẹ láyé wa kò yé wa pé kò lè fi wọ́n jófin bíi báwo. Gbogbo gàgà wọn ti pọ̀ jù. Gàgà wọn ti pọ̀ jù. Torí tó bá ti fìkan ní wọn jófin, ó máa yẹ kí gbogbo wọn understand pé gbogbo ìkólówó wà bí nǹkan tó ń ṣe yìí kò sí kankan bẹ́ẹ̀. Constitution union ló máa follow. Ṣé power tó wà ń sìn kò lè ní agbára kankan lẹ́kọ̀ọ́ ni àbí kò fẹ́ wàhálà ni? Torí gbogbo nǹkan tó ń ṣe yìí ó wọ̀n sí gbogbo ojú aráyé náà. Everybody náà rí nǹkan tó ń ṣe. ẹ jọ̀ọ́ má pè sí nọ́mbà yìí náà nọ́mbà yìí kọ́ ni mo fún yín náà ẹ má pè sí nọ́mbà yìí náà ẹ pè sí nọ́mbà tí mo fi sílẹ̀ náà. Orin èèyàn olóyún sí yìí ìwé eléyìí tó yẹ kó tẹ kọ́kọ́ fi jófin náà fún gbogbo wọn náà gbogbo wọn kọ́kọ́ sí strike náà eléyìí ti hàn sí gbogbo àgbáyé ayé báyìí sí kọ́tí lè sọ báyìí sí kókó bára ẹ̀. yes ẹ ṣeun God bless you bàbá mi ẹ ṣé mo dúpẹ́ ẹ ṣe ẹjẹ ká fẹ́ lómi láàyè. hello 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 ẹ sọ̀rọ̀ à ń gbọ́ yín ẹ ti wọlé. Hello Legacy. Mo wà pẹ̀lú yín ṣé ẹ ń dá sétò ni. Àwọn bàbá tí mi yóò wà pa. Mo wà pa. Nǹkan tó ń ṣẹlẹ̀ yìí. Ọ̀tún láti ṣe sùúrù sí láti ṣe sùúrù. Ok. Ṣó ti yẹ. Àgbọ́yé. Mo lè fẹ́ kó kọjá ètì ní ilẹ̀. Gbogbo àwọn tí ọjọ́ ń fa wàhálà yìí kò ní pé oṣù kan ẹ̀ máa rẹ́rù bọ́ọ̀lì tọ́jọ́ wa máa jẹun náà rò kan náà. Pẹ̀lú adúrú pẹ̀lú nǹkan tó ń fa lọ yìí. Àwọn tó máa pè wọ́n àwọn tí rẹ̀ dì. Ok. Wọ́n wo àwọn tó máa pàṣẹ fún wọn tó dẹ̀ pé ọ̀hún bí wọ́n rí wọ́n yí àṣẹ yẹn padà. Ok. Ìyẹn number one. Ok. Secondly, nǹkan tí mo máa bẹ̀rẹ̀ kò ṣe Legacy. Peace ni kò máa preach. Lọ́nà wo mo fẹ́ fi peace preach ìgbà wo ni mo ti preach peace dà. Now, onílù ò ní fẹ́ kó tú. No, ẹ try láti understand mi o. Onílù ò ní fẹ́ kó tú bíi ti báwo. Ṣé ká máa bẹ̀bẹ̀ lábẹ́ wọn ni pẹ̀lú adúrú peace láti ṣe. Ibi tí MC wà yẹn sìn, kò lọ ṣe kankan. Nǹkan tó wà wájú sí ni, 27 ló wà wájú wa náà. Ok. Àlàyé, bóyá ká sọ tiwa later, bóyá ká fẹ́ lómi láyé kò sọ̀rọ̀, a máa sọ yẹn later. 2027 ó ti yé mi. So, ó ti yé mi o. Ó ti yé mi. Mi kọ́ àwọn ẹlòmíì ń pè wọlé, ó ti yé mi gan o. Ó ti yé mi. Àlàyé, ó ti yé mi. Another caller please. So, now bí first caller tó sọ̀rọ̀. Ẹlòmíì. Hello. Hello, Legacy. Yeah, mo wà ńbẹ̀. Ẹ kálẹ́. Ẹ kálẹ́. Ẹ kú ìgbìyànjú. Ẹ make it snappy. Àwọn olùpọ̀ tó ń bí ìtàn sọ̀rọ̀. So, nǹkan tí mo kọ̀ rí lórí ọ̀rọ̀ yẹn. Irú èmi tí mo kọ̀rọ̀ yìí, ọmọ Èkó ni mí. Okay. Dó mi ò sí Nàìjíríà báyìí ò bọ̀ tọ́mọ Èkó ni mí. Tí ó bá dẹ̀ sí ọlá MC kò sí àwọn ọmọ Ségò lóòótọ́ ọmọ Island ni ó wà láìláńdì àwọn ọmọ Ségò bí mo ṣe wà ní orí MC rí my life but mo máa ń follow MC 247 kò ṣe pé mi ò rí MC rí physically o I mean mi ò tí àjọ ní nǹkan kan pọ̀ bí wípé àjọ dúró níbi pé mo mọ àlàyé rí ṣótiyé but nǹkan táwa rí làwa máa sọ ọ̀gá lọ̀gá máa jẹ́ táyà fi parẹ́. Ibi kò tẹ̀ sípò tó wà for life gbogbo ipò láyé yìí for main time. Dáhùn question tá à ń béèrè dáhùn question tá à ń béèrè mo ti fi question tí mo béèrè gan dáadáa mo ti fi lẹ̀ hello
ó tún mú èèyàn pé ó tún mú tu ààrẹ wọ́n lè ń ṣe báyìí náà àwọn ẹyẹ pé tí wọ́n fẹ́ pé kò hello now tí Olúọmọ ò bá ṣe sùúrù tí ò bá ṣe sùúrù tàbá ní kó jà hello láti Maryland àwọn tí ń sọ̀rọ̀. láti Maryland ok hello à ń gbọ́ à ń gbọ́ à ń gbọ́ yín à ń gbọ́ à ń gbọ́ ṣé ń gbọ́ wa. à ń gbọ́ hello ẹ kálẹ́ o hello ẹ kálẹ́ o. ẹ kálẹ́ ẹ kálẹ́ à ń gbọ́ yín à ń dá yín lóhùn. ẹ jọ̀ọ́ mo fẹ́ dá sí tòyí ni o. ó yẹ ẹnì ṣọlẹ̀ gbogbo ayé ń gbọ́ yín. ṣe rí nǹkan tó ń ṣe Sego ṣó ti yé yín ìlara ni ìlara ló ń ṣe kí nìdí ni pé nígbà tí MC ṣèjọba ìlẹ́kọ̀ọ́ wọ́n jọ ṣe ni ṣó ti yé yín so nǹkan tó wá ń ṣẹlẹ̀ ni pé bó ṣe wà yẹn olórí burúkú èèyàn kan ni ṣó ti yé yín so ẹ̀jẹ̀ tó lẹ̀ lọ ń gbà lọ́wọ́ nsìn ẹ̀jẹ̀ tó ń gbà lọ́wọ́ nsìn so ẹ̀jẹ̀ yẹn nsìn òun ló máa pa gbẹ̀yìn ṣó ti yé yín so ìlara ló ń ṣe ìlara ló ń ṣe olè ìlara ló ń ṣe. ẹ ṣeun hello. lẹ́ẹ̀dọ̀tì. yà kò ní bàjẹ́. àkó ètò. àwa ni ètò ni o ọlọ́run tó. bàbá lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí MC gbọ́dọ̀ ṣọ́ra fún election ọdún tó ń bọ̀. ṣó ń gbọ́ MC gbọ́dọ̀ ṣọ́ra fún election ọdún tó ń bọ̀ wọ́n ro MC rárá. wọ́n ti ń jẹ MC lẹ́sẹ̀ láti ọjọ́ tó ti pẹ́ kò ń ṣe ní. tó bá wo géèmù yẹn dáadáa Sego wà náà tó gbádùn tẹnu MC jù because Sego ló di island mu dé ẹ̀pẹ́ ó dẹ̀ ti máàntì àwọn bọ́ẹ̀sì kan jọ síbẹ̀ tó ti ń plan ní géèmù ẹ̀ ti pẹ́ but MC ò sọjí gbogbo wọn fẹ́ MC gbádùn ni bọ́lá yìí fẹ́ MC gbádùn náà lọ́tún fi Sego náà gbádùn ó náà fi lo tẹ́nu ẹ̀ ayò tó ń ta fún MC ọmọ àpàlà ta fún Sego náà. agbára Ọlọ́run. tó bá wo géèmù yìí ní sọ wọn kọ́ àtẹ pé wọn jáde síta mọ́ kí irú àwọn èsì jàmbá nísìnyí wọn ò fi bẹ́ẹ̀ jáde tàbí MC wọn bìí tẹ́lẹ̀ àwọn J-Pro àwọn Tọ́ba bẹ́ẹ̀ gbogbo wọn lè ti mọ géèmù tó wà lẹ́ ọmọ ọ̀gá tọ́jọ́ fẹ́ ta fúnra wọn bẹ́ẹ̀ tó ju everybody máa ká. agbára Ọlọ́run. ojú everybody máa ká bẹ́ẹ̀ kẹ́ MC gan-an ó dúró re ó wà bá wọn ṣe election ọdún tó ń bọ̀ yẹn pé bóyá kíní because ayò tó máa fẹ́ ta fún wọn máa jù bá ti ambode lọ. ẹ ṣeun bàbá mi ẹ ṣeun. nǹkan tó wà. ẹ ṣeun.